àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Díẹ̀ gbogbo dáadáa. Pákìlì gbàgbọ́dá bẹ́yẹn téèyàn bá wá sí tó bá jiná dáadáa tó bá tó oúnjẹ gbèrú agbẹ́dúró sí ìdílé mi a mú igi rẹ̀ láti dúró báyìí ọlọ́run sì ṣe ámínà sí ó wá ta ó ta bọ̀ǹkù-bọ̀ǹkù oúnjẹ dé tó. Ẹ̀jẹ̀ lérò pé yóò ta tó báyìí. Oúnjẹ dé nù. Ẹ̀yin mi tẹ́ wá ń parí iṣẹ́ ti jẹ́ rí. Mo ní kí ní parí mi. Ẹ̀yin gbà ń gbádùn mi láyé gan. Ìyá mi ajá bẹ̀kẹ́, ajá sọ́bírà, pákìrì yìí, tí ẹ lè gbé sí ìdílé yìí nípa rẹ̀, síbi tẹ́gbìn sí lọ́nà. Ẹ̀yin kó pọ̀ lérí ẹ̀ dáadáa. Igi ẹyọ kan tá a fi dúró náà ni ó pọ̀ lérí ẹ̀ dáadáa. Sábà níbi táwọn ìlú ta ni èyí tó wà ńlẹ̀ yẹn ó ti fẹ́ẹ̀ tó ṣe ń sàn. Ìyẹn ogún pòun owó sẹ́fà. Pákìrì. Igi ẹyọ kan dá sí tá a bá lọ sí tẹ́lẹ̀ ńkọ́ yóò pọ̀ jù báyìí lọ a máa gbé àtọ̀kù dúró ni bá a lè fi dúró báyìí ló bẹ̀rẹ̀ sí ní ẹgbẹ́ iṣẹ́ ọlọ́run tó lè bẹ̀rẹ̀ ó yẹ kí n tó lè ibi tí ògbógo ọlọ́run bá sọ̀kò ibi tí òye ọlọ́run bá gbẹ̀jà ẹ̀dá wá mú mi kúrò ìfẹ́ ènìyàn bá wà lọ́wọ́. Wọ́n tó fẹ́ tún bì. Ọlọ́run bá ṣe ẹ̀dá lè rò pé bá a ṣe fi dúró wá lọ nìyẹn o. ibi tó ń gbọ́rọ̀ Tọ́lọ́run sì ṣe àmì náà. ọlọ́run bá sọ̀kò ọlọ́run bá sọ̀kò kò sí ẹ̀dá náà láyé Àyíṣẹ́ àwọn àgbẹ̀ ń gbádùn. Ká tó rí bí oṣù méjì mẹ́ta ní yóò ti dàgbà sí. Jẹ́ gbogbo àwa tá a bá wà ní gbèríko ẹ̀jẹ̀ amọ̀ṣiṣẹ́ àgbẹ̀. Bí ilẹ̀ lásán kan bá wà lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀ gbé nǹkan sí. Ìjọba ò fẹ́ fún wa lówó. Ìjọba ò fẹ́ gbèrè sí fún wa. Tó bá fọwọ́ ara rẹ̀ sí. Àwọn náà ló ń jẹ. Àtẹ́lẹwọ́ ẹni wọ́n ní kí n tẹ̀lé jẹ. Ọlọ́run á ti tún dà padà o. Bí bá ń tóṣù mẹ́ta ká tó tún kó bẹ̀ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni wàá fọwọ́ nì. Nígbà bá ṣe ilé ìlàrọ̀ yìí ní kíkẹ́ àdìjẹ látàjẹ bàtà lówó jẹ mo kí gbogbo lé o nínú òjò làwọn àlò téèyàn bá ti ṣe pákí tó jẹ nínú òjò kọjá ilé tó jẹ ṣàwámà lọ
béèyàn bá jẹ ṣàwámà ń bá jẹ pátí ibi tí ò yẹ ọlọ́run má jẹ́ fìtàmínì gidi ni wá mú mi kúrò àdúpẹ́ o. àṣà burú wọn ṣe ẹ wo ẹja lọ pàdé lórí ètò ká lọ gbọ́ ìtàn ọmọdé nínú àjàalẹ̀ ká lọ gbọ́ ìtàn ọmọdé nínú àjàalẹ̀ ọlọ́run bá sọ fún ọlọ́run ẹ bá ṣeun sọ púpọ̀. ẹ̀dá ayé burú ọlọ́run